Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Bówáyé mọ́bòlíbá, ọwọ́ párá, ẹsẹ̀ párá, àsìgbò, àsìtọ́, àyọ́ àsì, àpapọ̀ ìṣòro, kábíyèsí ẹgbẹ́, àṣẹ, ní àgbà, àṣẹ, ìṣẹ́gun ọ̀nà, àṣẹ, eré ìlú, àṣẹ, àṣẹ, okòrò ìlú, okòrò ìlú, àbáyíkalẹ̀, àṣẹ, àbáyíkalẹ̀, àṣẹ, àbáyíkalẹ̀, àṣẹ, Èrúwà, 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 Bówákọ, Bówáyá, Bówáyé mọ́bòlíbá, ọwọ́ párá, ẹsẹ̀ párá, àsìgbò, àsìtọ́, ọwọ́ àsì, àpapọ̀ ìṣòro, kábíyèsí ẹgbẹ́ fún wa, àṣẹ, ẹgbẹ́ fún wa, àṣẹ, ẹgbẹ́ fún wa, àṣẹ, àmọ́ àríwá, àṣẹ, àbáyélá ọ̀rọ̀, àṣẹ, àbáyélọ́sàn, àṣẹ, àbáyélọ́lá, àṣẹ, lágbà ilé ìgbìmọ̀ rẹ̀, lágbà ìgbà àwọn òrìṣà, ẹ̀mí sì ṣe, àṣẹ, ẹ̀mí sì, àṣẹ, bá ṣe ń dì, a máa dì, àṣẹ, bá ṣe ń dì, Èrúwà, 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 Bówákọ, Bówáyá, Bówáyé mọ́bòlíbá, ọwọ́ párá, ẹsẹ̀ párá, àsìgbò, àsìtọ́, àyọ́ àsì, àpapọ̀ ìṣòro máa lọ rí. Àṣẹ, àwíṣà, àṣẹ, ẹ̀rìn láàárọ̀, àárọ̀ àsán, àṣẹ, lọ́sàn-án, àsán àsán, àṣẹ, alẹ́ àsán yìí, àṣẹ, ìbọ̀nyá fún àárọ̀, àṣẹ, àfúnlọ̀, àṣẹ, àṣẹ, mo kí ìyàwó olórí rẹ̀, ọkùnrin àdúró, àṣẹ, gbogbo èyí tẹ́ ẹ máa wá àgbà olóògbé rẹ̀, ayọ̀ àlàáfíà tẹ̀lé ìjọba fún wa. Ẹja sọ pé kábíyèsí o. Àwọn ọmọdé wa tó máa bọ̀ láti wá kí bàbá. Àwọn ọ̀dà ẹjẹ́ káwọn olóòdò tó máa bọ̀. Kábíyèsí aláṣẹ olé Oòduà àjíkéjì àwọn olóhùn kábíyèsí aláṣẹ. Kí àwọn olùgbà náà máa bọ̀ sílẹ̀. Abẹ́sẹ̀ aláṣẹ láyé olórí ẹgbẹ̀rún àfún ìwádà wọ́n bẹ̀ bí kò sáà jẹ́ o wọ́n bẹ̀ jẹ́ jáṣẹ́ o ọkàn abalẹ̀ o kò rí rẹ̀ ní o. Bàbá wa kábíyèsí Ọlọ́fin Àdìmúlà lórúkọ bàbá akí gbogbo àwọn ládéládé tó wá láti ìpínlẹ̀ Kwara tó wà lẹ́jẹ́ tó máa bọ̀
ẹ jẹ́ káwọn bàbá kábíyèsí tí wọ́n wá kọ́ máa bọ̀ ẹ jẹ́ káwọn bàbá ráyè àwọn ládéládé láti ìpínlẹ̀ Kwara tí wọ́n wá sí ẹ káàbọ̀ sí àwọn sọ pé kábíyèsí fún àwọn láti wá kí olórí káàbọ̀ bàbá wa kábíyèsí ọwọ́ àjẹrò wọ́n wà pẹ̀lú wa látàrí ẹjá sọ pé kábíyèsí ẹ káàbọ̀ síbí. Gbogbo àwọn bàbá náà tí wọ́n tẹ̀lé ẹ máa bọ̀ wá kí kábíyèsí ẹ máa bọ̀ ẹ máa bọ̀. Àwọn Kwara ní. Ẹ mọ̀ mọ̀ gbogbo àwọn bàbá láti Kwara ẹ máa bọ̀. Ẹ káàbọ̀ sí àárín wa, ẹ káàbọ̀ sí ààfin Ọlọ́fin. Gbogbo àwọn tó wá láti ìpínlẹ̀ Kwara tó tẹ̀lé ẹ máa bọ̀ ẹ bọ́ síbí ẹ wá kí bàbá. Bàbá ìyàwó. Wọ́n ti wà ní gbogbo àwọn bàbá náà tí wọ́n wá gbogbo ẹ̀yin bàbá láti ìpínlẹ̀ Kwara yìí dẹ̀ bá bọ̀ láti wá wá kí kábíyèsí gbogbo ẹ̀yin bàbá ẹ bá rọra o. Ẹ̀jẹ̀ ní sùúrù ẹ̀jẹ̀ ní sùúrù. Ok, ẹ̀yin ya gbogbo ẹ̀yin màmá wa tẹ́ wọ́n wí. Ẹ jẹ́ ká bàbá yẹn ráyè àwọn ọkùnrin ẹ jẹ́ ká kúrò bẹ́ẹ̀ fún wọn. Ẹ ṣé o. Ẹ ṣé o. Ẹjọ́ bàbá kábíyèsí wọ́n ní kí n ṣe bàbá wa kan tí wọ́n jẹ́ ọmọ náà fi bàbá ní àwọn náà ní ààfin ẹjẹ́ sọ pé kábíyèsí o bàbá ní wọ́n tún ti di àná wa inú wọn dùn láti rí. Kenneth Jibola ẹjọ́ ibi tí a dé ló mẹsẹ̀ ẹjọ́ gbogbo wa pátápátá tẹ àjẹ́ ara lé gbogbo àwa tí a tẹ ara lé. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.